bá wọn dá sí ibi tí nǹkan wá dé báyìí nísìnyìí. Ó yẹ ká lè bára wa sọ òtítọ́ ọ̀rọ̀, torí pé èèyàn mi ti mọ̀ ní Bayo Black lánàá kó tó dé ní wípé orí òdodo ọ̀rọ̀ báyìí òun lèmi máa dúró lé. Èmi nìkan náà ni mo dẹ̀ wà lórí space yìí tó lè bá àwọn pípù yìí sọ tí ń ṣe òdodo ọ̀rọ̀. Láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni mo ti ń gbà pè lọ́tún, mo ti ń gbà pè lọ́sìn, text message ò ló ń kà. Òun làwọn tèmi ti ń bá mi sọ pé Bayo Black, kí ló ń ṣẹlẹ̀ láàrin Ìtẹ̀lẹ̀ àti Austin Emmanuel? Ìwọ la mọ̀ pé o tó gbàgbá ń sùn lọ̀yẹ́, ìwọ ló lè bá wọn sọ tí ń ṣe òdodo ọ̀rọ̀. Bayo Black, kí ló ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká yọ taṣaran fáṣaran. Mo wá wò báyìí, mo lè ṣe ẹ̀yin tẹ́ pè mí sákìyèsí, àmọ́ ẹ lọ mọ̀ pé Bayo Black, èmi ò kì í ṣadájọ́. Mi ò kì í ṣe kí ni? I am not a judge. Mo ò kì í ṣadájọ́. Àmọ́ gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀, èmi náà láǹfààní sí opinion tèmi. Tá bá dẹ́nì ká wo Ìtẹ̀lẹ̀ àti Austin Emmanuel, public figure làwọn méjèèjì, òdú ni wọn kì í ṣàìmọ̀ sí olóko. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin Austin Emmanuel àti Ìtẹ̀lẹ̀ the Icon? Tí ẹ bá gbàgbé, ẹ̀yin èèyàn mi, ṣé rí kíní kan wà fáwa ọmọ Nàìjíríà, òun ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ lọ yọ sentiment, ẹ jẹ́ ká lọ yọ kúrò. Ká dẹ̀ lọ yọ selfish interest kúrò nínú gbogbo nǹkan tá a bá ń ṣe. Ẹ jẹ́ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ Tẹ̀lẹ̀, kó dọ́dọ̀ Austin Emmanuel, kó dọ́dọ̀ àwọn méjèèjì, because ẹ̀yin méjèèjì legend nìyí. And ṣé rí kí n tó lọ sọ́dọ̀ Ìtẹ̀lẹ̀ the Icon, call to show himself, the street president Kuti, ìgbàlódé ló nígbàló. Lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún Tẹ̀lẹ̀ o, ọlá Ìtẹ̀lẹ̀ ò ní rílẹ̀ o. Lágbára Ọlọ́run Austin Emmanuel, Ọlọ́run ọba ò ní jẹ́ ó bàjẹ́ fẹ́yìn náà o, ọlẹ́yìn ló ní rílẹ̀ o. Àmọ́ ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ tí ń ṣe òdodo ọ̀rọ̀. Kí n tó wá sórí Ìtẹ̀lẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ dúró lórí legend wa Austin Emmanuel, torí pé kí ni, àfi téèyàn bá fẹ́ ṣàbòsí òun ló kù. Àmọ́ Austin Emmanuel, àsìkò tiyín nígbà yẹn, ten rain back to back. Bí nǹkan ṣe rí nígbà yẹn, bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí nísìnyìí. Nǹkan ti change. Nǹkan ti ṣe kí ni? Nǹkan ti change. Ìgbàlódé ló nígbà ń lò. Austin Emmanuel, ẹ dúpẹ́ fọ́lọ́run náà, kò bàjẹ́ fún yín, kò burú fún yín. Ẹ ń produce movie, àwọn èèyàn ń wò, àwọn èèyàn dẹ̀ ti ń pè yín síṣẹ́ báyìí. Austin Emmanuel, ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀, torí èmi náà ni mo tó bẹ́ẹ̀ láti bá yín sọ òdodo ọ̀rọ̀. Mo fẹ́ bá yín sọ yìí. Ṣé rí ká máa drag ara wa back then, ká máa drag ara wa lọ́tún, ká máa drag ara wa lọ́sìn, ẹ jẹ́ ká lọ stop ẹ̀. Tó bá pè yín fún interview, tó bá béèrè ìbéèrè lọ́wọ́ yín, ẹ lo maturity. Ṣé rí ọ ní ẹni tó bá fi ojú àná tó bá fi wo kinní kan ni ọ̀nà bọ́ra bọ́ láṣọ. And eléyìí tún máa tún jẹ́ lẹ́sìn sí. Ṣé rí social media has come to expose a lot. Social media ti tú àṣírí nǹkan tó pọ̀, torí ẹ̀ tó o bá ń lògbà lọ́wọ́lọ́wọ́ lénìí, tó o bá jẹ́ legend lọ́wọ́lọ́wọ́ lénìí, tó bá ń pè ẹ́ lónìí, tó bá ń rí ẹ lénìí, tó jẹ́ pé o débí lónìí ìwọ ni, ibẹ̀ yẹn lónìí ìwọ ni. Kí ni nǹkan tó ń ṣe fáǹfì òní ẹ̀yẹn ṣe lẹ̀? Kí ni nǹkan tó fi òní ẹ̀yẹn, kí ni nǹkan tó ti fi ṣe sílẹ̀? So many people ló ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, àmọ́ mo rí pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, wọ́n ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí personal opinion. My dear brother, bí mo ṣe máa ṣe nǹkan mi ó yàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe máa ṣe nǹkan yín o. Austin Emmanuel, kinní kan, inú fíìmù mi ló ti mọ lágbájá, inú fíìmù mi ló ti mọ tẹ̀mẹ̀dù, ẹ lọ stop ẹ̀. Ẹ̀yin lẹ rò bẹ́ẹ̀, èrò ọkàn titi yín nìyẹn wípé inú fíìmù yín ló ti mọ lágbájá, inú fíìmù yín ló ti mọ tẹ̀mẹ̀dù. Èrò ọkàn ti yín nìyẹn, kó papọ̀ mọ́ t'Ọlọ́run o. Ẹ̀yin lẹ rò pé inú fíìmù yín
ló ti mọ ẹni yẹn kó dẹ̀jà sí pé nǹkan míì lọ́lọ́ ń dẹ̀ wò mọ́ ẹni yẹn lára tó fi gbé ògo fún un. ẹ mọye múvì tẹ́ ti produce ni, ẹ mọye actor tẹ́ ti bá ṣiṣẹ́ ni. ṣáwọn tí wọ́n ní orúkọ lónìí tí wọ́n sì remain stadium yẹn, according to you, àwọn tẹ́ ẹ dárúkọ Fẹ́mi Adébáyọ̀, kò ní bàjẹ́ fún Fẹ́mi Adébáyọ̀, ẹ dárúkọ ìtẹ̀lẹ̀ the icon, ẹ dárúkọ Aisha Raji, débi pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gan tiẹ̀ wá ń dragi ìyá yẹn, ń dragi sísá yẹn, ń dragi sísá Aisha Raji, débi wípé ìkan tiẹ̀ tún jáde olóhùn àkọ́bí Austin Emmanuel. ṣe rí ẹlòmíì máa dá ọ̀ràn, ẹlòmíì máa dá ọ̀ràn tó já sí pé ọ̀ràn ńlá ló fẹ́ dá sí rẹ̀ lọ́rùn, bọ̀ kò ní mọ̀. ìgbà téèyàn sọ wípé òun àkọ́bí Austin Emmanuel tó wá ń sọ̀rọ̀ against the popular actress tó ní kàríà tiẹ̀ tó fẹ́ lò, tóun náà ní future tiẹ̀ tó ń build, torí wípé kò jọ sí àjọṣe mọ́ láàrin wa, ṣé yẹn túmọ̀ sí pé ká máa wá bara wa lórúkọ jẹ́? ṣé yẹn túmọ̀ sí wípé gbogbo ohun ìkọ̀kọ̀ tá a ti ṣe nígbà tí ojú dúdú, gbogbo nǹkan tá a ti ṣe nígbà tí nǹkan tá a mọ̀ pé tí méjì ò gbọdọ̀ gbọ́ tá a ti jọ ṣe síra wa lọ́wọ́, ṣó yẹ ká máa tú síta? bọ̀bọ́ kan wá jáde, ó pe rẹ̀ lákọ̀bí Austin Emmanuel, ó wá sọ allegedly, mo ní fídíò yẹn lọ́wọ́, ní ọkàn tiẹ̀ òun rò pé òun ní àṣírí lọ́wọ́, kò mọ̀ wípé òun fẹ́ kó bá Austin Emmanuel ní. torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ Austin Emmanuel, ẹ pe Austin Emmanuel ṣàkíyèsí, kí Austin Emmanuel kó jáwọ́ nínú ọ̀rọ̀ Aisha Raji. Aisha Raji nìkan kọ́ lóbìnrin tó wà ní industry, Aisha Raji nìkan kọ́ lóbìnrin tó gba ọ̀dọ̀ Austin Emmanuel kọjá. ẹ̀yin náà ẹ imagine Austin Emmanuel kí Aisha Raji kó jẹ́ àbúrò yín, ẹ wò gbà tẹ́ ti jọ wà, ẹ wò gbà tẹ́ ti jọ ń ṣe bọ̀, ẹ wo iye ọdún tẹ́ ti jọ depart. Aisha Raji ní relationship ẹ̀ láti protect now, káwọn ọmọọṣẹ́ yín wá máa jáde kó máa wá sọ allegedly wípé Aisha Raji, ẹni tó sọ ọ̀rọ̀ yìí, fídíò yẹn wà online o, ó sọ in your own favour wípé ó allege Aisha Raji wípé ẹ̀yin fúnra yín gan ní pé Aisha Raji ṣẹ́yún fún yín. He said, and I quote, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, ẹni tó pe rẹ̀ lákọ̀bí Austin Emmanuel òun ló sọ o. ó ní Austin Emmanuel ní òun fẹ́ protect marriage òun nígbà tí Austin Emmanuel fún Aisha Raji lóyún, wípé Austin Emmanuel wá sọ wípé kí Aisha Raji lọ ṣẹ́ oyún yẹn torí òun ò fẹ́ kí marriage òun dàrú. èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o, àkọ́bí Austin Emmanuel òun ló sọ bẹ́ẹ̀. ẹ wá imagine irú statement yìí, ẹ jọ kéèyàn ṣẹ́yún fún yàn ṣó bófin mu lórílẹ̀‐èdè Nàìjíríà? This same person tí ẹ sọ pé fẹ́ tí allegedly ọmọọṣẹ́ yín nítorí pé fẹ́ protect yóò mú yín lẹ ṣe ṣẹ́yún fún, this same person lọ́tún wá ń dragi lọ́tún lósìn yìí. tó bá jẹ́ pé ó rí bẹ́ẹ̀, torí mi ò gbà pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, according to nǹkan tí Aisha Raji tí wọ́n sọ, Aisha Raji sọ wípé kò sí nǹkan kan tó da ẹ̀yin méjèèjì pọ̀, wípé tó kọjá eré orí ìtàgé, tó ṣe kí ni, tó kọjá eré orí ìtàgé. ìgbà tí lady yìí tó ṣe fídíò yẹn, tó ṣe clarification yẹn, tó fi clear ẹ̀, tó fi debunk àwọn rumors kankan táwọn èèyàn gbé kiri, ní ọmọọṣẹ́ Austin Emmanuel allegedly ó pè rẹ̀, ó lóhun ọmọọṣẹ́ Austin Emmanuel, òun àkọ́bí Austin Emmanuel, òun ló tún wá sọ ọ̀rọ̀ yìí wípé Aisha Raji ṣẹ́yún fún wípé Austin Emmanuel ṣẹ́yún fún Aisha Raji nítorí páwọn ò fẹ́ kí ó mú àwọn kó bàjẹ́. no, ẹ jẹ́ ká sọ reality. ẹ jẹ́ ṣe mọ̀ wípé ọmọọṣẹ́ yín tó sọ eléyìí ó fẹ́ wá fi package yín, ó fi wá fi pọ́n yín lé, kó dẹ̀ mọ̀ wípé gbogbo irú àwọn ọ̀rọ̀ báyìí industry, ẹ jẹ́ ká gbọ́n náà, ẹ jẹ́ ká wise. ẹ̀yin Yorùbá actor, ẹ̀yin Nollywood actor tẹ́ jẹ́ Yorùbá, tẹ́ jẹ́ Igbo, torí Austin, okay, tá bá sọ wípé Yorùbá actor Igbo ni Austin Emmanuel, àmọ́ inú èdè Yorùbá ni Ọlọ́run ti bá gbé adélé Austin Emmanuel lórí. industry Yorùbá movie ni wọ́n ti mọ Austin Emmanuel. Austin Emmanuel ẹ maintain champion yín, mo kọ eléyìí advice ni,
because tó bá fa gbùrù gbùrù máa fa gbúrú. Ọmọọṣẹ́ yín ti àlẹ́jì, ọmọọṣẹ́ yín ti sọ̀rọ̀ síta, ó ní pé ṣẹ́yún fún yàn allegedly. Ṣé bó ṣe rí nìyẹn? Ṣé tí ẹni tẹ́ ṣẹ́yún fún tó bá padà tèkì màtá yẹn ọ̀pù pé tó òun ò fẹ́ kórúkọ bàjẹ́ ni o, àmọ́ nígbà tí àwọn ọmọọṣẹ́ yín dẹ̀ ti wá gbé àṣírí yẹn síta, definitely kí gbogbo àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ran àwọn lọ́wọ́. Gbogbo nǹkan táwọn ṣe ń gbà yẹn under duress ni o. Ẹ jẹ́ ká lo maturity pẹ̀lú ara wa. Bayo Black lórúkọ tèmi, mo kí gbogbo ojú tó ń wò mí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ́ fi ń gbọ́ mi. Etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ẹ wá jẹ́ kí n wá lọ sọ́dọ̀ Ìtẹ̀lẹ̀ the icon. Ìtẹ̀lẹ̀, you are so wonderful. Brotherhood is proud of you. Àmọ́ Ìtẹ̀lẹ̀, àwọn tẹ́ ẹ bá ní kápá láti ṣe oore fún, àwọn tẹ́ ẹ bá ní kápá láti ràn lọ́wọ́, àwọn tẹ́ ẹ bá ní kápá láti gbé sínú múvi yín, tẹ́ mọ̀ pé àwọn pípù yìí àtijọ́ ṣeré tẹ́lẹ̀, òṣèré náà dẹ̀ làwọn náà, ẹ wá róòlù fún wọn. Torí pé kí ni ìgbà lèèyàn kan ni o, èèyàn kan ò kí ń lólé ayé gbó. Ìgbà ló nígbà ń lò, àmọ́ lágbára Ọlọ́run lábẹ́ bó tilẹ̀ hùn kó jẹ́ Ìtẹ̀lẹ̀, ẹ ò ní dẹ́ni àná o. Ìtẹ̀lẹ̀ the icon, President Kuti, Kọ́lé Oṣó, you will never lack, you will never fall. Because ẹ jẹ́ ká sọ reality. Gbogbo wa kọ́ la máa ń ronú wípé kémi náà ṣoríire náà. Gbogbo wa kọ́ la máa ń ronú wípé ṣe rí personally bí èmi máa ń wò pé nǹkan tí mo bá ní òun ni tèmi. Oríire ọ̀rẹ́ mi máa congratulate ẹ̀, máa bá yọ̀, tọ̀rẹ́ mi ni. Nǹkan tèmi ni mo lè decide lé lórí. Yes, bí Austin Emmanuel ṣe lè decide pé lórí fíìmù tí Austin Emmanuel fẹ́ produce wípé fíìmù tí mo fẹ́ produce yìí o, àwọn báyìí ni mo fẹ́ kó wà níbẹ̀, bẹ́ẹ̀ ṣe lè decide ẹ̀, bẹ́ẹ̀ ṣe ní opinion lórí yẹn, bẹ́ẹ̀ náà ni everybody ní opinion láti fún cast yẹn. Ẹ jẹ́ ká lọ yọ ká máa feel entitlement wípé bóyá tó kéèmí àtẹni àtijọ́ ń ṣiṣẹ́ kan náà, ṣe bí àtiwájọ rìn àtijọ́ ń jíròrò, torí industry ló dá wà pọ̀, a ò kì í ṣe mọ̀lẹ́bí o. But torí ìfẹ́ táwọn bàbá wa tí wọ́n fi dá industry yìí kalẹ̀, èyí ló fà á tá a fi ń lòfẹ́ pẹ̀lú ara wa. A dẹ̀ wá rí i pé ìfẹ́ pé ó yá bá mi ṣe àtijọ́ wa ti pé ọ̀rẹ́ mi ní ìmáwòrì owó mọ́tò àtowó oúnjẹ kò lè ṣe mọ́ nísìn torí bùkátà ti fẹjú. Torí pé kí ni bùkátà ti fẹjú, ìwọ tó máa pe Bayo Black sí location ẹ tó bá ní 20 million naira má gba wájú mi kọjá. Yes, èèyàn máa ń set standard fúnra ẹ̀ ní. Èèyàn máa ń set standard gidi. Ó máa ń set èmi personally bí mo ṣe wáyé kí n tó lè lọ sórí set èèyàn kan pé ó yá, ó pè mí sórí ó yá o, mo lọ acting bí kan máa gba 20 million naira tí ó ní dín 1 naira. Àwọn tó máa sanwó mi máa san, àwọn tó mọ yìí wúrà lèèyàn máa ń tà fún. Yes, àwọn tó máa san Fúnkẹ́ Akíndélé kọ́lọ́ bá mi wà pẹ̀lú ìyá yẹn, ó máa sanwó mi. Tóyìn Abraham, ó máa sanwó mi. Ìtẹ̀lẹ̀ the icon fúnra rẹ̀, ó máa sanwó mi. How much is 20 million? Price tèmi nìyẹn. A day dẹ̀ ni, a day. Iṣẹ́ tí n bá máa yà, fíìmù tí n bá máa ṣe, tí n bá máa pé mo fẹ́ wà lórí set ẹ fún 2 days. Extra charges ó máa wọ̀, wá sanwó oúnjẹ, wá sanwó hotel. Normal. So okay, ìgbà tá bá ń fi ọ̀rẹ́ mi ni bá mi ṣe, ìgbà wo la fẹ́ ṣe bá mi ṣe. Business is business, ayé ọ̀rẹ́ ọ̀tọ̀. Tọ́rẹ́ mi bá fẹ́ produce, tó bá pè mí máa gba owó mi. Tí mo bá wá ní nǹkan tí mo lè fi assist ẹ, máa fi ràn lọ́wọ́ láyé ọ̀tọ̀ nìyẹn, ọ̀tọ̀ láyé business. Ṣé rí friendship, familiarity tá a ti bọ kinní yìí, òun ló fa gbogbo eléyìí o. Ẹ má jẹ́ ká tanra wa pé ẹ ṣáàjẹ́ ká máa gbàdúrà Austin Emmanuel, ẹ máa dúrà tẹ́ máa gbà ní. Ìtẹ̀lẹ̀ the icon, ẹ máa dúrà tẹ́ máa gbà. Ẹ̀kọ́ tó yẹ kó jẹ́ prayer point yìí ni pé Ọlọ́run má jẹ́ kí n fògo pìtàn. Austin Emmanuel ṣì ń bọ̀, táwọn èèyàn ṣì ń recognize pé Austin Emmanuel nìyẹn náà.
Austin Emmanuel ẹ dúpẹ́ fọ́lọ́run, ẹ má drag èèyàn mọ́. Èèyàn máa ń wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́ ni, èèyàn kì í wọ́tàkọ́tà. Ẹ dẹ̀ bá gbogbo àwọn ọmọọṣẹ́ yín sọ̀rọ̀ tó fẹ́ di social media fracas, ẹ lọ bá wọn sọ̀rọ̀ normal tí ó bá túlẹ̀ tó bá sọ pé ká túnṣe àkóníkálukú di tiẹ̀ mú. Lótìtọ́ gbogbo yín ni tèmi because àjọ wà lágége ńgbà yẹn ni. Gbogbo àjọ wà lágége ńgbà yẹn ni. Tí má this is online because show tí mò ń ṣe yìí gbogbo àgbáyé ló ń wò mí báyìí. Máa dárúkọ street yín lágége, ilé tẹ̀ ń gbé, rúùmù tẹ̀ ń gbé, máa dárúkọ everything back then. But gbogbo yẹn ti di story. Gbogbo yẹn ti di kíni? Gbogbo yẹn ti di story o. Kò sẹ́ni tí ò la nǹkan kan àbí nǹkan kejì kọjá. Ìtẹ̀lẹ̀ náà ní hard time tiẹ̀. Gbogbo nǹkan tó ń dán kọ́ ni wúrà. Bayo Black lórúkọ tèmi, mo sọ yìí, mo dúró náà tún dijọ́ mi ìjọ re. A ó máa bọ̀bẹ̀ ní bẹ́ṣù àtẹ́lẹsẹ̀ àti máa bẹ̀ náà wò. Gbogbo ẹni bá na má bọ̀, òun náà la ò ní dé bá láṣẹ Elédùmarè. Èmi ní tí ń tòótọ́, Bayo Black lórúkọ tèmi, ire o.